Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹ wá ṣe dáadáa la bá yín bí a ṣe gbọ́ o Queen Naomi celebrate o bí Kábíyèsí ṣe fún Tadenikawo ní the first royal title. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé ìdùnnú àti ayọ̀ ni èyí. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni ẹ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí gist tèmi. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ńkọ́? Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tí ẹ bá ti subscribe, ẹ subscribe o. So that tá bá ti post any gist ẹ máa rí òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Kábíyèsí, wọ́n ní wọ́n fún Tadenikawo ní his first royal title. Ẹ mọ̀ pé Prince Tadenikawo ọmọ ọba ìyẹn àrólé Kábíyèsí wa Onírìṣà Ògúnwùsì Adéyẹyè Awólẹ́fùrí Adé o Kábíyèsí. Inú Queen Naomi dùn ní ìgbà tí wọ́n gbọ́ pé Kábíyèsí fún Tadenikawo ní first royal title. Ẹ̀yin èèyàn lé, she deserve it. She is a woman of excellence, woman of prestige. Èèyàn àtàtà, èèyàn ìdùnnú ni Queen Naomi. Ẹni tó bá rí Queen Naomi tó bá lóhùn ò réèyàn kò lè réèyàn mọ́ láíláí. Ẹni yẹn ò lè réèyàn mọ́. Èèyàn ìtùnú, èèyàn àtàtà, èèyàn àlàáfíà ò ní Queen Naomi. Wọ́n tún wá fi adé dé gbogbo ẹ̀ lórí. Wọ́n wá jẹ́ prophetess. Ẹ̀yin náà ẹ wò, ẹ rí pé ìdùnnú ńlá ni láti fún Tadenikawo ní first title ẹ̀. Wọ́n ní Marquest ní orúkọ first title Tadenikawo. Ẹ̀yin èèyàn lé, I am so happy and I say congratulations to Queen Naomi and Prince Tadenikawo. Bí a ṣe gbọ́ wọ́n ní orúkọ yìí tó ń jẹ́ Marquest yìí, wọ́n ní àwọn British àti Ireland àwọn ni wọ́n associate ara wọn pẹ̀lú orúkọ yìí o. Inú Queen Naomi dùn, wọ́n dúpẹ́ lọ́wọ́ Kábíyèsí fún nǹkan tí Kábíyèsí ṣe yìí. Wọ́n ní pé àwọn dúpẹ́ ní ọwọ́ Kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ wípé Queen Naomi èèyàn jẹ́jẹ́ ni wọ́n ò dẹ̀ fẹ́ wàhálà, jẹ́jẹ́ wọn ni wọ́n máa ń lọ. So Kábíyèsí mọ irú ìyàwó tí wọ́n jẹ́. Wọ́n mọ̀ pé ìyàwó tó jẹ́ pé ó mú ìdùnnú àti ayọ̀ wá fún àwọn òní Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, inú mi máa ń dùn ní tí bá ti ń sọ̀rọ̀ Queen Naomi honestly, because ó máa ń dùn mí wípé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ láàrin Kábíyèsí àti Queen Naomi. Ṣùgbọ́n bí Kábíyèsí ṣe sọ, wọ́n ní àkọsílẹ̀ ni pé nǹkan tí Ọlọ́run bá ti kọ kò sí nǹkan tó lè kò sẹ́ni tó lè change ẹ̀, destiny ni. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run ọ̀rọ̀ yìí a máa rí yanjú. Ó máa lójútùú ní agbára Ọlọ́run torí mo mọ̀ pé everybody we are waiting fún Queen Naomi láti wọnú palace yẹn. Honestly, nǹkan tí à ń dúró dè nìyẹn. Ọlọ́run á dẹ̀ jẹ́ kó ṣeé ṣe ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan tí Kábíyèsí ṣe fún Queen Naomi tó jẹ́ pé ó kéré. Àwọn olórí yìí wọ́n máa jà ní nítorí ẹ̀. Ẹ rántí ìgbà tí Kábíyèsí fún Queen Naomi ní title mi, wọ́n jà lórí ẹ̀ náà. Ní ìsìn Kábíyèsí tún ti fún Queen Naomi ọmọ wọn ní title. Ẹ máa rí pé wọ́n ṣe máa jáde wá láti wá jà. Recently la gbọ́ pé Kábíyèsí fún Tadenikawo ní mọ́tò láti máa gbé lọ sí school. Wọ́n ní ṣe ni àǹtí wáyé, wọ́n ní ṣe ló ń jà, ló ń bínú pé òun ní kí Kábíyèsí ra mọ́tò fún un. Kábíyèsí ò ra mọ́tò fún un. Kábíyèsí wa ló ń fún Tadenikawo ní mọ́tò. Ipe nǹkan tí Queen Naomi ò fẹ́ ni Kábíyèsí máa ń ṣe. Mo ti post fídíò yẹn. Ẹ̀yin èèyàn lé, kìí ṣe nǹkan tó easy fún Kábíyèsí pẹ̀lú gbogbo àwọn olórí yìí. They always attack Kábíyèsí. Tí Kábíyèsí bá ti ṣe nǹkan kékeré báyìí fún Queen Naomi, wọ́n máa sọ̀rọ̀ ni. Kábíyèsí lè máa ṣe fún everybody o, but tó bá ti jẹ́ Queen Naomi ni Kábíyèsí ṣe kinní yẹn fún, they want the same thing. They want the same thing. Mi ì dẹ̀ mọ̀ why tẹ́ màá yẹ yín ẹ̀yin olórí.
ẹ̀yin àti Queen Naomi ẹ̀ sí ní class ẹ̀ sí ní kò tí ẹ yẹ kẹ́ tiẹ̀ máa sọ̀rọ̀ because ọmọ ju ọmọ lọmọ náà ọmọ pa ni kì í ṣe ká wa góòdù sọ́rùn nìkan àbí ká kó ẹ̀ṣọ́ ká kó láti òkè dé sàlẹ̀ àbí ká wọṣọ 5 million 20 million yẹn kọ́ ṣùgbọ́n nǹkan tí Queen Naomi fi nà yín kì í ṣe nǹkan kékeré kì í ṣe nǹkan kékeré rárá wisdom of God knowledge from God ẹ lọ́ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ o ọkọ yín bá yín sọ̀rọ̀ ẹ̀ gbọ́ ẹ̀ṣẹ̀ tó le jù nìyẹn láyè because bí wọ́n ṣe sọ wọ́n ní adé orí àwọn obìnrin ni ọkọ wa ọ̀rọ̀ kan yìí náà ní kábíyèsí máa ń sọ ẹ kó lọ léyìn ẹ yarí ẹ gbọ́ ọlọ́run elédùmarè á dúró ti kábíyèsí oyè tẹ́ fún Queen Naomi yẹn á dúpẹ́ lọ́wọ́ yín fún ọlọ́run á dẹ̀ ṣàánú yín fún gbogbo ìrànlọ́wọ́ yín fún Queen Naomi ẹ ṣé kábíyèsí God will bless you. So I say congratulations again for the new title fún Tadenikawo àti Queen Naomi ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o ní agbára ọlọ́run mo dúpẹ́ fún support yín lórí channel mi o God Almighty will bless you please subscribe like and share. I do appreciate you all. Thank you so much. God bless you.